ẹ fi mí lọ́rùn lẹ́ o tí màmá yẹn bá kú ẹ̀jẹ̀ ẹ wà lórí ẹ̀yin olórí sí èso pàápàá bàbá Ẹyẹlé Ọ̀kín. ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ìjà torí aná ń bínú báyìí ó dẹ̀ ń lo agbára lórí ìdílé ìyàwó ẹ̀. wòlíì ṣèṣì bó tilẹ̀ dọ́dọ̀ ọba àwọn sọ pé ìyá rẹ̀ má lọ bẹ̀rẹ̀ àjẹ́ ni gbogbo yẹn náà mo ti bá wọn ṣe bẹ́ẹ̀ lé o but I reverse and I repent. kò sẹ́ni tó bá Ísírẹ́lì jà láyé rí tó mu jẹ orí mi ọlọ́wọlé ọlọ́dún méjì ṣe gbọ́ gbogbo àṣírí ẹ jẹ́ káwọn èèyàn gbèsè mi jáde ẹ lọ tètè bí bẹ́ẹ̀ kọ́ ìràwọ̀ rẹ ti pòórá ní ọ̀run àdàbí òtí mi bá ṣe wòlíì Ọlọ́run ọjọ́ rẹ ti lọ ẹ lọ kọ́lẹ̀ I give you some time. ẹ̀yin bàbá àbá ẹ pé ẹ lọ sí ẹ ní èèyàn lọ sọ́dọ̀ ìyá ìyàwó wòlíì àlọ́ o ẹ lọ sọ fún màmá yẹn torí màmá yẹn ò léèyàn mo sọ̀rọ̀ àti sọ tó bá jẹ́ tó léèyàn ni gbogbo ilé tí gbogbo ayé sọ ìyá ẹ̀ ló máa sọ̀rọ̀ sí wòlíì àlọ́kẹ̀dẹ́ ti ra àwọn gbogbo wọn yẹn ó ti kó wọn màmá yẹn torí ilẹ̀ ti ń sún ohun tó ṣẹlẹ̀ sí màmá yẹn náà ṣẹlẹ̀ sí ìyá mi ní odidi ọdún kan mi ò lọ kí ìyá mi wọn ló sìkì ó sì mò ń ṣe ìdówó sí mò ń ṣe ìdáṣọ ó lòun ò wọ ọmọ òjẹ ọjọ́ tí mo débẹ̀ ẹni tá ló sìkì látọ̀ odidi ọ̀sẹ̀ méjì ló bá fòdìdé tó lára wọn ti yá àgbà close to 90 nígbà náà màmá yẹn ọkàn rẹ̀ fẹ́ rí ọmọ ẹ̀ yàbá dẹ̀ wá rí okùn tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ìjà torí aná ń bínú báyìí ó dẹ̀ ń lo agbára lórí ìdílé ìyàwó ẹ̀ ó lo bó ṣe tó lórí wọn láti sáyẹ̀ǹtì wọn so torí yẹn alómi ìníṣù pẹ̀lú ẹ̀ bọ́tí nítorí ìyá yẹn ẹ̀yin olórí ṣèṣì ẹ pé alọ́kẹ̀ bẹ́ẹ̀ bólókó lábá ti dóyàwó ẹni ikún láti kí la fi ń gbójú ẹ pé kó pe màmá yẹn ọ̀ọ́kẹ̀ ó ráwọn irú àwọn bàbá ọlọ́gbọ́n yọ ká lọ bá màmá yẹn ká pẹ̀tù fún pé kó má wọ́ọ̀rì if there is anything happen to his son pé kó ní sùúrù ọmọ ẹ̀ pé yóò dáa ẹ wo orí iwú yẹn o ẹ wo orí iwú torí ọjọ́ ìyàwó alọ́ àti bàbá wa lọ kí àwọn náà ká máa retí ọjọ́ táwọn yóò dàgbà òbí màmá yẹn tí màmá yẹn bá kú ẹ̀jẹ̀ ẹ wà lórí ẹ̀yin olórí sí èso pàápàá bàbá Ẹyẹlé Ọ̀kín ìyẹn nípa ti ẹ̀yin olórí sí èsì àti Ẹyẹlé Ọ̀kín bí ẹnikẹ́ni bá wà ní ipò àgbà bí nǹkan bá fẹ́ bàjẹ́ ẹ dìde kẹ́kọ̀ọ́ rẹ̀ tiẹ̀ mo dárúkọ bàbá wa ní ìsín bàbá wa Fúnṣọ́ Àkàndé kí n tó lọ máa parí ọ̀rọ̀ there was a time nígbà tọ́rẹ̀ máa ti ṣe èsì bẹ̀rẹ̀ so ní ọjọ́ kan bàbá mo kàrí kọ́ bàbá wa Fúnṣọ́ Àkàndé lẹ́nu ní nǹkan bíi 5 ti lọ ó ní Nasiru bàbá rẹ̀ Nasiru òun rí mẹ́sẹ̀gì kan lórí mídíà ní ìsinsìnyí òun rí Muyideen Bádéjọ pé ó sọ ìmọ̀ àtàwọn ọ̀rẹ́ ìsáyà kankan pé sẹ́mi ni mo fi rán ni àmúni rárá o mi ò ní mi ò mọ kankan ó ní ọmọ ìjọ ẹni mi ò kí n mọ̀ pé ọ̀rọ̀ ìjọ ló pa ìmọ̀ àtàwọn bàbá pọ̀ kì í sọ̀rọ̀ ayé ò kí lọ kọ̀rẹ́ ti ẹ̀rọ mi immediately mo dẹ̀ lọ rí mídíà ìtàpè ní àgbà nìyẹn bí ọmọdé bá fẹ́ lọ ṣubú àgbà kọ̀rẹ́ tiẹ̀ ìtàpè ní àgbà nìyẹn egun tí bàbá yẹn ṣe láti ṣàlọ́dà wọn bàbá wa Fẹ́mi Adédèjì yàwó ṣe káì mo ṣe ìsọjí kan mo lọ rán aṣọ kan kúkú mọ gbogbo ohun wòlíì bí bàbá ṣe rí aṣọ ẹgbẹ́ ó kà fọwọ́ daṣọ sí mi Nasiru aṣọ wo lélẹ́yìí ṣé taláwọ̀ àbí kankan mo ní ohun olúwa mo lè gbọ́ lé o ó ní kí lọ kọ̀rẹ́ tiẹ̀ ìmílíọ̀nù ni mo pe àwọn méjì àbí tí wọ́n dìbò ìtàṣọ wọn bí ẹ bá rí ọmọ kan tó fẹ́ lọ wọnú ná ẹ máa torí ìdí kan àti èkejì ẹ ní pé ìgbà tí ẹ ṣe bá bẹ̀ tán ojú gbogbo wa bá já alọ́ lè ṣe èèyàn búburú tó bá jẹ́ kó rí èèyàn torí ẹni tó jẹ́ pé bí bàbá abẹ́ra ṣe dìde lálọ́ ṣe dìde bí bàbá ẹ̀ṣkáyà ṣe dìde lálọ́ ṣe dìde wọn ò bá bẹ́ẹ̀ ní kankan kọjá mo sọ̀rọ̀ láti sọ àánú orí òkè ló gbé wọn dìde àti pé ìrírí alọ́sẹ̀sẹ̀ kẹ́kọ̀ọ́ ní ìṣẹ́bà ìrírí ló wá aṣọ alọ́di torí ẹnikẹ́ni tí ò bá ti gba bẹ́ẹ̀ kọ́ kọjá ìrírí ló máa train jẹni o ìrírí ti train alọ́ ní ìsìn gbogbo tá ló ń sọ ṣe ogun lójú ṣe ogun ṣe ojú ìjẹni tó lógun ogun kankan ló ń sọ ní samara ọ̀rọ̀ akọni nínú ìjì ló ń sọ alọ́fàlà ọ̀gẹ́ ìtara níbi àwáyé tí ẹ bá kà ń gbọ́rọ̀ kankan lẹ́nu ẹ̀ ó ń sọ gẹ́gẹ́ bí káyé máa sọ pé kí ló ti rí àkókò ló ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé alọ́sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ̀ ránṣẹ́ ní ìsìn báyìí torí kò ní ìrírí tẹ́lẹ̀ èkíní kò la ẹ̀kọ́ kọjá èkéde kò ní ìrírí ní ìsìn báyìí ẹni tó bá ti la ẹ̀kọ́ kọjá ìrírí ni yóò kọ́ lẹ́kọ̀ọ́ ìrírí ti kọ́ lẹ́kọ̀ọ́ ní ìsìn ádàbà good or not ìrírí ló kọ́ lẹ́kọ̀ọ́ ní ìsìn ó ṣẹ̀ṣẹ̀ lọ sí school of theology báyìí school of theology of ministry ló wà lọ́wọ́lọ́wọ́ gbogbo tó ń sọ àrógún lógún ojú fèdè ìṣogun irú ìyá ìyàwó ẹ̀gbọ́ orí iwú ẹ̀gbọ́ jáde lọ tó òun lè mọ́mà àwọn lè jẹ́ agídí àwa Èkìtì àti Oǹdó àti Ìjẹ̀ṣà agídí wa ó lè jẹ́ ọ̀la fi ń ṣe gbogbo ẹ̀kẹ́ tó bá lọ síbẹ̀ àwọn afẹ́ irọ́ ló pa ẹ gbìdé ẹ̀yin bàbá wa ọlọ́gbọ́n yọ ẹ lọ pa iná yìí kì í ṣe lórí wàhálà mọ́bọ̀tẹ́ka lọ bá màmá yẹn láti bá sọ̀rọ̀ láti tù nínú màmá yẹn bó bá kú ẹ̀jẹ̀ wà lórí gbogbo yín tó yẹ kẹ́ ẹ ṣàtúnṣe o ẹ̀sìn wo gan-an ni wọ́n pàtìsì lọ́rùn pàápàá tí Nàìjíríà fi sọ ṣọ́ọ̀ṣì di ogun yìí ẹlòmíín ní sèṣì yóò ṣèṣọ́jú kẹ́yìn ẹlòmíín mo gbàgbọ́ ẹlòmíín ní ìṣẹ̀lẹ̀ ni ẹ̀sìn wo gan-an ni wọ́n sì ní ọ̀run gbogbo ẹ̀yin
ẹ̀yin bible scholar ẹ jọ̀ọ́ ẹ dá mi lóhùn, mo fọba àwọn bàbá yìí o, ṣe mọ̀ pé tí ò bá yé èèyàn á máa béèrè. Finally, àwọn kókó ẹ gbọ́ mi o, mo fẹ́ kẹ́ ẹ tí n bá ti bá yín sọ̀rọ̀ tán kẹ́ ẹ lọ wádìí mi. Bí ẹ bá pè mí màá dá yín lóhùn, bí ẹ bá bi mí léèrè béèrè 10 màá fi 20 dá yín lóhùn. Mo ti sọ ṣáájú, kò sẹ́ni tí ò ní pass, kò sẹ́ni tí ò láṣìírí, kò sẹ́ni tí ò ní kọ̀kọ̀, ṣùgbọ́n kò sí èyíkéyìí tí ó ti àwa yìí lójú láti sọ ní gbangba pátápátá. Nínú ìjọsẹ̀ṣe o, nínú ìrìnàjò ayé mo ní pass, bọ̀ nínú ìjọsẹ̀ṣe mi ò ní kọ̀kọ̀, mi ò dẹ̀ láṣìírí sọ́wọ́ ẹnì kankan. So àwọn kókó ẹni ẹ̀gún ni yín o, àtẹni èpè o, àtẹni òfùn, àtẹni àdánù. Kí nìdí tí mo fi sọ, má bínú o, kí nìdí tí mo fi sọ ni pé iṣẹ́ tí olóyè aláyò láti ṣe, iṣẹ́ tó yẹ kí gbogbo ọmọ Ọlọ́run gbárùkù tì ní. Ṣùgbọ́n gbogbo ọmọ Ọlọ́run tó bá nínú dídùn síṣẹ́ tó ṣe, ayé ọmọ Ọlọ́run yẹn ti bàjẹ́, ayé ẹ̀ ti wó, ẹ̀gún wà lórí ọmọ Ọlọ́run yẹn. Irú ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ yóò jìyà láyé, yóò tún jẹ lọ́run. Irú ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ kò ní í dáa fún. Mo sọ́ra àti sọ fún àwọn ọmọ Ọlọ́run yẹn, bọ́ tí mo sọ fún wọn. Kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé mo gbọ́ nǹkan méjì tẹ́ sọ tó ru ọkàn mi sókè pé èèyàn 3 ló sọ nínú Bíbélì. Hérọ́dù sọ, Fáráò sọ, Nebukadnesari sọ, Sìnàkérùbù sọ. Àwọn tó sọ ní Bíbélì di 4 pé ta ni Ọlọ́run ní. Ẹ sọ̀rọ̀ títí ẹni gbogbo ẹ̀yin bọ́dọ̀ ṣàìsàn lórí burúkú yìí, ẹni Ọlọ́run ládàradà wo lẹ́ni ẹ̀ ń sìn. Èmi ò gbọ́rú ẹ̀rí lọ́jọ́ tí mo ti wà nínú Bíbélì ni mo ti gbọ́rú ẹ̀rí. Sìnàkérùbù, Hérọ́dù, Fáráò àti Nebukadnesari, èmi ò gbọ́rú ẹni tó sọ bẹ́ẹ̀ rí. Bí àwọn kan bá ṣe ìbàjẹ́ ẹ wọ́ọ̀dì wọn, ó ń fi èpè sin ọba àwọn bá. Ọlọ́run ládàradà wo lẹ́lẹ́sẹ̀ gbogbo ẹ̀yin bọ́dí ọ̀kadì. Àní kejì ó ní gbogbo bọ́dí ọ̀kadì, àwọn ọmọ Ọlọ́run sì wà ní bọ́dí ọ̀kadì. I'm telling you the fact, Ọlọ́run ló mọ àwọn tó sùn wọn. Ibi tí mo fi fèpè ránṣẹ́ sí ẹni yẹn, mo fi èpè yín ránṣẹ́ sí ẹkẹ́ lè táàgì mi sí gbogbo ayé, kí àwọn èèyàn lè wọ́ọ̀dì mi, kí wọ́n lè gbé mi síta, kémi náà lè sọ tẹnu mi dẹ̀rẹ̀dẹ̀rẹ̀. I am telling you, mi ì láṣìírí pẹ̀lẹ́ nìkankan. Kẹ́hìndé ẹni tó bá bẹ̀ máa sọ pé òun ní àṣírí ìdání kẹ́ ẹ bá mi gbé àwòrán rẹ̀ sí kájọ sọ̀rọ̀. Ẹ fún mi ní táìmù, mo ṣe tán láti wá. Bó o pè mí máa jẹ yín, torí pé èèyàn bó o bá ń ṣiṣẹ́ yìí tí ò bá fi ti ègún láti fọlọ́run gẹ́gùn ọ̀tọ̀ ni. Tí ò bá dẹ̀ sọ pé gbogbo bọ́dọ̀ ọba tó sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá iṣẹ́ Olúwa jẹ́ tó bá jẹ́ yẹn ìwà òkè bọ́tì. Ó dẹ̀ lè wá jẹ́ ẹ̀mọ́sàn ló kìí ṣe, ẹ lọ tètè. Bí bẹ́ẹ̀ kọ́ ìràwọ̀ rẹ ti pòórá ní ọ̀run, àdàbí o tí mi bá ṣe wòlíì Ọlọ́run, ọjọ́ rẹ ti lọ. Ẹ lọ kọ́lẹ̀, I give you some time. Ọjọ́ rẹ ti lọ, ìràwọ̀ rẹ ti rá ní ọ̀run. Ó tọ́ mo sọ fún yín, àdàbí o tí mi bá ṣe wòlíì Ọlọ́run ọ̀gá ògo. Ẹ gbà yẹn, ẹ gbàgbọ́ yẹn. Láti máa gẹ Olúwa Ọlọ́run ọ̀gá ògo, èmi ò gbọ́rú ẹ̀rí lọ́jọ́ tó máa ti bí mi. Ìyẹn ti yín àwọn kókó. Ó sì dá kẹ́ ẹ tètè lọ, ọ̀rọ̀ alọ́kọ̀ la sọ nìyí. Ẹ tètè lọ bẹ Ọlọ́run. Èkíní, lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Olúwa, àwọn èèyàn ti tì mí láti ṣẹ̀ ọ́, dáríjì mi. Èkejì, gbogbo orí àwọn èèyàn mímọ́ tí mo ti kọlù nítorí àwọn olórí burúkú tó gbaṣẹ́ ìjẹ́. Olúwa jẹ́ kó rí wọn dáríjì mi. Tó o bá ti ṣe méjì yẹn, o mọ́. Bó o bá ṣe méjì yẹn, ọjọ́ rẹ ti rá lójú ọ̀run. Ẹ wo gbogbo ẹnìkan lọ́sọ́ lọ́jọ́ sí, bàbá ìsáyà tẹwọ́ sílẹ̀ yìí, ó lọ sí inú bẹ́ẹ̀rì ní ìṣẹ́ tó padà. Ẹni tí ẹ gbé mẹ́sẹ̀jì ẹ̀ lọ́jọ́ sí ẹ lọ́gbọ̀, ó ti padà tọrọ apọ́lọ́jì báyìí lórí mẹ́sẹ̀jì kí. Ẹni tí ẹ torí ẹ gbé mẹ́sẹ̀jì ẹ̀ lọ́jọ́ sí, ó ti tọrọ apọ́lọ́jì báyìí 2 3. Tí ẹ̀yin náà wá rí, ó ti dá kí ẹ tètè ṣẹ́ǹjì. Ní tí mo fẹ́ sọ ìyẹn nìyẹn. Ní ti àràlọ́mọ máa fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀, á máa táàdì fọ́tò ní fọ́tò. Ìyẹn mo mọ̀ pé ń wá owó orí mẹ́díà ọ̀dẹ̀ wá fi wà. Àràlọ́mọ ò torí anything má bàa ní ìsìn part 1 part 2 part 3. Èmi ò mà tí ìrorú àgbákò tá a wá kò ní ìsìn torí mo mọ̀ pé ò sí ni. Ẹ̀yin náà ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí ẹ wo Ọládìméjì ní ìsìn tó ń sọ̀rọ̀ sí mi. Ẹni tó sọ pé mo ń pépè, ẹ wo èpè tó rọ́ jáde báyìí nígbà tí iná máa lára tán tú gbogbo àṣírí ayé ẹ̀ bí tó ti lọ gbàgbára tó ṣe. Ẹ wo èpè tó bẹ̀rẹ̀ sí rọ́ ní ìsìn. Ẹ wo bọ́lá ṣe yẹ̀yẹ́ rẹ̀. Wọ́n kò sẹ́ni tó bá Ísírẹ́lì jà láyé rí tó mu jẹ. Orí mi Ọláwọlé Ọládìméjì ṣe gbọ́ gbogbo àṣírí ẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn gbèsè mi jáde. Ṣé gbọ́ gbogbo bí ẹ ti lọ gbàgbára ṣe ráyè Ọládìméjì ráyè ẹ níta irú ẹ. Mo ti sọ́nà àtẹlẹ́ ẹnikẹ́ni tó bá ti lè bá abẹ́ bàbá yẹ bí òkè mo ti mọ̀ pé wàhálà wà. Ẹ gbọ́ it is well. Tí n bá tẹ̀ fẹ́ bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ Ọládìméjì mi ní bá ṣe máa pẹ̀lú gbogbo tí mo ti rí yẹn pẹ̀lú gbogbo mo ti mọ̀ pé bó ṣe ń sọ̀rọ̀ lọ́jọ́ pé I love is a nice man. Mo mọ̀ pé o fẹ́ gbé mára lé káàlì rẹ̀ má ba bàjẹ́ ká má ba káàsì rẹ̀ jáde tó tàn àbí òtàn. Ìwọ tó ní wọ́n ṣe pèsè bí èpè ló ń sẹ́yìn sí. So mo bẹ̀ gbogbo èèyàn ọmọ Ọlọ́run káàkiri gbogbo àgbáyé. Ohun tó dùn mí jù ni pé ẹ bá máa bẹ wòlíì àlọ́ kí ó pe ìyá ìyàwó ẹ̀ àbí kó ráwọn èèyàn lọ. Èèyàn 4 là kì í bá jà o là kì í tóbi jù. Èèyàn kì í tóbi ju ẹbí àbẹ̀ kì í tóbi ju orílẹ̀-èdè.
a tóbi ju ìjọ, a dẹ̀ kí n tóbi ju ìlú, bẹ́ẹ̀ náà kí n tóbi ju ilé àná ni. Ẹjọ́ lọ síbẹ̀ kó lọ bá àwọn ó pe àwọn pàápàá lórí màmá yẹn ò léèyàn. Tó bá jẹ́ ó léèyàn ni ó yẹ kí àwọn èèyàn rẹ̀ bí kó yẹ kó come out. so ẹjọ́ ẹbí alọ́kólọ́kó torí orí ewu ní tó ṣẹlẹ̀ sí màmá yẹn ti ṣẹlẹ̀ sí èèyàn mi kan. Bàbá yẹn lówó, ó fẹ́ ọmọ màmá yẹn. Àwọn wòlíì ṣèṣì bẹ̀ sọ pé kò gbọ́dọ̀ kọ́ ilé fún màmá yẹn, pé ó lájẹ́ ni, kò gbọ́dọ̀ lọ. Ayé táwọn wòlíì ṣèṣì bàjẹ́ pọ̀ ọ̀tọ́ mi sọ fún yín o. Ọtí tí mo lọ bẹ́ẹ̀ gbọ́n mi yẹn pé màmá yẹn ò lájẹ́. Ọdún tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ọyọ ká ti kọ́lé fún màmá yẹn ní 15 years ago. Ọdún tá ṣẹ̀ wá kọ́lé yẹn, ọdún tá ń parí ẹ̀ tán báyìí oṣù bí màmá yẹn ṣe pé ẹ kọ́lé fún mi láyé bó ṣe wọnú ilé yẹn gẹ́lẹ́ ojú oṣù márùn-ún màmá yẹn kú. Màmá yẹn rìkọ́ọ̀dù ọ̀rọ̀ wọn ò jẹ́ àsọtẹ́ wòlíì ṣèṣì bó tilẹ̀ dọ́dọ̀ báyìí wọ́n sọ pé ìyá rẹ̀ má lọ bẹ̀rẹ̀ àjẹ́ ni. Gbogbo yẹn náà mo ti bá wọn ṣe bẹ́ẹ̀ yóò but I reverse and I repent. Tí àwọn èèyàn yín bá lájẹ̀ tí wọ́n bá lókùnkùn sí àwọn náà ló sàbí wa àwọn náà ló dẹ̀ tó wá dàgbà. Why cutting off our fast God? Ẹ̀yin olórí wa ní CAC ní tí mo fẹ́ bá yín sọ nìyẹn o. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ní tí mo fẹ́ bá yín sọ ni ara lọ́mọ lókọ́ ló wá níyì. Ẹ fi mí lọ́rùn lẹ́ o Ọládìméjì, ẹ fi mí lọ́rùn lẹ́ torí pé ìgbẹ̀yìn gbogbo tẹ́ ẹ ṣe sí mi ó léwu fún yín. Ó tẹ́ mo sọ fún yín. Ara lọ́mọ tètè lọ yí padà, gbogbo yẹn lọ yí, ẹ má torí ebi ẹ wọ Ọládìméjì ní àṣẹṣe ní akọ́sọ̀ọ̀sì gbélé lọ́wọ́. Àṣẹ mo ti sọ náà tó bá ti wá sí á ní òun bí sì máa ní ṣé wọ́n gan lè skáyà ṣé wọ́n ní Táíwò irọ́ dẹ̀ ní gbogbo irọ́ ti pọ̀ jù. Ọlọ́run wá ṣẹ̀ṣin ẹ̀ ṣe. Gbogbo ẹni tẹ́lẹ̀ sọ pé mo pe bàbá Ayọ̀délé kí ní orúkọ kankan àdàbí tẹ́yìn náà bá pe bàbá Ọbásanjọ́ ní ẹ̀bọ̀rọ̀ òwúrí o. Àdàbí tẹ́ ẹ bá pe Tinubu ní jàgàbáàn rí o. Tẹ́ ẹ bá ti pe Tinubu ní jàgàbáàn rí Ọládìméjì Daniel Aralọmọ tẹ́ ẹ bá ti pe Tinubu ní jàgàbáàn rí tẹ́ ẹ dẹ̀pọ̀ Ọbásanjọ́ ní ẹ̀bọ̀rọ̀ òwúrí ní bọ́ọ̀nù ogun rẹ o lágbára ẹni tó lájà tọ̀ torí pé ní tí mo fi pe bàbá Ayọ̀délé ọkùnrin ẹni tó lágbára nínú ìjọ tó jẹ́ pé kò sẹ́ni tó lè yẹ lọ́wọ́ gbogbo tó bá ṣe olóde fàtẹ́yìn olórí burúkú wọ̀nyẹn fi ń ṣáṣá bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé ìwé àfṣẹ́sì worldwide ni Ọlọ́run ayé bọ́ pẹ́ wa ìgbà yẹn wa àárín àwa àtiwọ́ mọ́jọ dà mú wa dé òpin together we shall make eternity.